Ojútáyé Gist TV, kindly subscribe. Olóyè Sunday Igboho owó baba dami ó ti jáde tán o. Ibẹ̀ yìí Yorùbá náà lẹ́bọ̀ lẹ́ni wípé ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì. Olóyè Sunday Igboho ó ti jáde tán báyìí, ó sì ti fún wa kí ó ti sọ ohun akin ló fi ilẹ̀ báyìí. Nínú fọ́nrán fídíò náà láti mọ ṣàgbéyẹ̀wò gbogbo ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho owó baba dami ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ bandits tẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Náà ni olóyè Sunday Igboho ló sọ̀rọ̀ lórí. Mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ nínú fọ́nrán tẹ̀ wò yìí nkẹ́ bá lè rí àrídájú gbogbo ọ̀rọ̀ yìí ní kedere. Bẹ́ẹ̀ bá farabalẹ̀ ní tètè rí o, bẹ́ẹ̀ bá farabalẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán fídíò náà ni. Ẹ gbọ́ Sunday Igboho ó ti sọ̀rọ̀ báyìí o, ó ti jáde tán. Ó ní wípé òun èyí sọmọ ojú bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé olóyè Sunday Igboho owó baba dami Igboho kì í ṣẹ́ni àrífín. Tẹ́ ẹ bá gbàgbé ní kò pẹ́ ni wọ́n gé orí yẹn Michael Oyèdàpọ̀ àbí orúkọ bàbá yìí ti ń jẹ́ tí wọ́n gé ní orí nípínlẹ̀ Ọ̀yọ́. Èyí ló fà á tí àwọn èèyàn fi jáde tán tí wọ́n sọ̀rọ̀, wọ́n sọ̀kọ̀ ọ̀rọ̀ sí olóyè Sunday Igboho wípé ṣé wàá lajúlẹ̀ ni ṣé ẹ̀ ní ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Bí nígbà tí títí Fúlàní fi ṣẹlẹ̀ gbà wọn bẹ́ẹ̀ gbéra lẹ̀ ẹ̀sìn dìde ló wá dífá fún un tó ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tí olóyè Sunday Igboho tó wá ní wípé òun ń sọmọ ojú bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ọ́n pé lákọ̀ lòún wà bí ìbọn ní gbogbo bàbá yìí lòun èyí fi ń túra lẹ̀, òun máa ń wà dìradìra ní gbogbo ìgbà ni. Ó ní gbogbo àwọn ọmọ ti wà nílẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ láti ṣetán láti kojú ogun àwọn bandits, ṣùgbọ́n àwọn DSS wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní wípé kọ́ọ̀n sì ní sùúrù pẹ̀lú àwọn ọmọ ogun ọ̀hún nítorí wípé àdó olóró àti ọta ìbọn tí àwọn bandits náà ń lò ó léwu púpọ̀, ó sì lè pa ẹgbẹ̀lẹ́gbẹ̀rún ènìyàn láì súnmọ́yàn rárá. Ẹ ṣe mọ̀ wípé ìlera tó péye ogun ò dàbí yẹn, ogun ò dàbí ọkà, ogun ò sì dàbí kásùn ta yẹn ni ká mọ fọwọ́ mọ gbára ẹni jú. Ṣùgbọ́n olóyè Sunday Igboho ó ní wípé àṣẹ lòún dóde o, àti wípé nípa ọ̀rọ̀ táwọn DSS sọ yìí ló ń dòńdú. Dábàá ti lè ṣe gbogbo ìwádìí wọn àti investigation wọn tó ti lè kọ̀nfàmù pé àwọn ti ṣetán láti kojú tàwọn. Bàbá ti lè rí i pé gbogbo nǹkan táwọn ẹni ń kó lọ́wọ́ kò ní pa àwọn la, àwọn ti ṣetán. Ẹ wò ó Sunday Igboho owó baba dami ó ti gbáradì báyìí o. Mo wá fẹ́ jẹ́ ká máa bá ń fàdúrà gbogbo ẹ̀yàn ọmọ Odùduwà lóòótọ́ lódodo. Mo fẹ́ jẹ́ ká máa rọ̀jò àdúrà sínú comment section, ká máa ṣàdúrà fún olóyè Sunday Igboho owó baba dami wípé ogun tó fẹ́ lè jà yìí, ìjà tó fẹ́ lè gbé yìí yóò ja ogun náà lájà sẹ́tẹ̀, àjà ṣẹ́gun, àjà yè ni ó ja gbogbo ẹ̀. Gbogbo ọmọ tájò bá kó lọ sọ́jà báyìí ní kó wálé. Gbogbo àwọn tí olóyè Sunday Igboho bá ti ń kó lọ sójú ogun báyìí wọ́n jọ padà dé láyọ̀ àtàlàáfíà. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojútáyé Gist TV tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yìí ni. Ogun ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n mo lérò wípé Sunday Igboho owó baba dami òun ló ṣẹ́gun àwọn bandits bó ṣe ṣẹ́gun àwọn Fúlàní ìjọ kìíní àná. Bàbá Tinubu ẹ wò ó ọmọ akẹ́ ẹni Sunday Igboho mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe àgbárùkù ti Sunday Igboho owó baba dami kó bá lè jagun náà lájàsẹ̀.